Bauchi Governor Bala Mohammed seek integration of Arabic education into Nigeria's school system. Bauchi State Governor Bala Mohammed has called for the integration of Arabic education into Nigeria's education system to ensure graduates of Arabic-speaking university enjoy equal recognition and opportunities. Are we speaking Arabic in Nigeria? Nigeria is an English-speaking country. But there are people who expect from northern governor. They think backward. Yeah, babu, terrorists, yafu. Speaking during the meeting, Mohammed expressed concern over the gradual decline of northern Nigeria's long-standing Arabic educational heritage, noting that the region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. Oh! Noting that the northern region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. Tó jẹ́ sí wípé bí àwọn Arab country bí wọ́n ṣe live life wọn náà ṣe fẹ́ kí Nàìjíríà náà kó ṣe rí. Ṣé o ń gbọ́ wípé wọ́n ti ní ties pẹ̀lú wọn educationally yẹn ẹjọ́ Arabic language èdè wọn nìkan náà lọ́kọ́ o. Èdè Arab nìkan náà lọ́kọ́ o náà pẹ̀lú education lọ́dọ̀ tí wọn o àbí kọ́ tún ka kéwú ó tán o. Ó tún wá tẹ̀síwájú ó ní religiously àti cultural ties ni wọ́n ti ní pẹ̀lú àwọn ará Saudi. Religiously adẹ̀ ń rí ipa ẹ̀ nínú Nigeria, and that is why the northern part of Nigeria has become what it became today. Àbí kí ló ní mo sọ? Okay. Ó tún wá tẹ̀síwájú. Speaking during the meeting, Mohammed expressed concern over the gradual decline of northern Nigeria's long-standing Arabic educational heritage, noting that the region has maintained strong educational, religious, and cultural ties with the Arab world for generations. The governor also reaffirmed his administration commitment to revive the abandoned Arabic college in Akelere to expand access to quality Arabic education and preserve the region's educational legacy. Àtijọ́ tí gbogbo àwọn tí wọ́n ti rán lọ sí Saudi tán lọ kọ́ Arabic àtàwọn tí wọ́n sponsor ní Nigeria tó ń kọ́ ní northern part of Nigeria, kí ni benefit ẹyọ kan tí wọ́n ti hard mọ́ Nigeria as a country? Kí ni ẹ̀tẹ̀ ìjẹ́ ká sọ kí ni àwa mùsùlùmí òtítọ́ àti tòdodo kí la ti benefited from it? Ṣé school ọ̀fẹ́ náà fún àwọn ọmọ school àwọn ọmọ mùsùlùmí ni? Ṣé ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n fún yín lọ́fẹ̀ẹ́? Kí ni nǹkan tán fún yín? Health-wise ńkọ́ ọ̀fẹ́? Kí ni nǹkan tẹ́ ẹ̀ gain nínú ẹ̀ kí náà ti benefit wa? Ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò lè yé yín. Kí ló ń ba northern lẹ́rù? Torí ẹ̀rù ò bá Southern. Bẹ́rù bá ń ba northern Nigeria, ẹ̀rù ò bá Southern o, ẹ̀rù ò bá Yorùbá rárá pa, ẹ̀rù ò bá wa rárá ni. Kí ló ń ba northern lẹ́rù? Tẹ̀lé mi kó wá wò ó. Àlélè tá jọ kò sí. Lélè tá ti jọ kò sí. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní 2027 election yìí. Mo ló máa mú àpẹẹrẹ ńlá wá bá Nàìjíríà. Ó máa jẹ́ kí Nàìjíríà kó ní àpẹẹrẹ. Bóyá àpẹẹrẹ burúkú wà ní àbí rere mi ìwà mi lè tó jẹ́ ṣùgbọ́n tẹ̀lé mi kó wá gba analysis. You see, those guys from the northern Nigeria, they don't want Tinubu to continue. Those guys, they feel that if they allow Tinubu to continue, that Tinubu will divide Nigeria. Because from the body language of Mr. President, Mr. Bola Ahmed Tinubu, you will see that that guy does not believe in one Nigeria. I have said this in the past, that Tinubu doesn't believe in one Nigeria. And the Northerners, I was talking to some people from the northern Nigeria the other day. They said that they had meetings, not once, not twice. If they allow Tinubu to continue, that Tinubu will divide Nigeria in time to come. Because the Northerners, they are not happy with Tinubu. You see, the friendship between Tinubu and Emmanuel Macron, I am talking about the French president, something that is not sitting well with the Northerners. The Northerners are not happy with France. Among all the 5 war powers during the civil war between the Nigerian state and the Southeast, it was only the France government that supported the Southeast. They gave them ammunition through the back door, only France. And among all these 5 war powers, only France that does not believe in one Nigeria. France don't believe in one Nigeria. France has been fighting very hard to make sure that Nigeria goes into many parts. And this France now is a friend to Tinubu.
Among all the 5 world powers, Tinubu and France, they're so close. They're so close. And this thing is not something that is, sitting well with the Northerners. They are not happy. So they feel that if they allow Tinubu to continue, that Tinubu will somehow divide Nigeria in time to come. That is why you see that they're all fighting. They're all fighting. I want to shock you. You see, I will not be surprised. If we're not going to have election. Because these guys, they are looking for many other ways to get Tinubu out of Aso Rock. That's why I'm saying that I might not be a fan of Tinubu, but Tinubu is really dismantling these guys from the northern Nigeria. I never believe in my lifetime that we're going to have a president from the southern Nigeria that will be able to deal with those guys from the northern Nigeria. Because in the past, I used to feel that these guys are untouchable. Look at El-Rufai. El-Rufai is still in the prison. El-Rufai is in the prison and heaven no fall. El-Rufai is in the prison and heaven no fall. That's why I'm saying that God can use anybody. God can use your worst enemy to bring you salvation. God can use your worst enemy to bring change to your life. Because if God is going to use Tinubu, I'm okay with it. And the way things are going, Tinubu might be the last president of Nigeria. Tinubu might be the last president of the country called Nigeria. Because when you check Tinubu is ready. Tinubu is ready. If it's for fire, he's going to give them back fire. If it's fire for fire, he's going to give them back fire for fire. Because the guy is ready. Like I said some time ago, that if these guys, if they do anything stupid in Abuja, Aso Rock, Tinubu will just declare Southern Nigeria. He will just declare Southern Nigeria. That is why you see that Tinubu is putting more money in the Southern Nigeria. So it's just politics. So Tinubu is playing the game. Tinubu don't lobby America. He don't lobby Britain. They work with France. France president is going to be in Nigeria, I think, next week. You get it? That's why I'm saying that anything can happen. Anything can happen. We are ready. We are not going to experience war. There's not going to be civil war in Nigeria anymore. I have seen countries that went on their own ways. They parted without firing one shot. That is what is going to happen in Nigeria. That is what is going to happen in Nigeria. So if Tinubu is the Messiah that God is going to use, Tinubu, continue. Do what you feel that is the best. Because when you check the man is trying to dismantle the Northerners. If somebody tell me that El-Rufai will be in prison and heaven will not fall, I will not believe. Because everybody used to think that these guys are untouchable. But somebody came from the southern Nigeria and the person is touching them and nothing is happening. Oh my God. That's why I'm telling you that Nigeria, here we come. Ṣebí ìwà àtẹ̀mí gan bira wa. Kí ni nǹkan gan tó ṣẹlẹ̀ gan tí àwọn Northerners ní ńlá? Second term Tinubu ò gbọdọ̀ wáyé. Ó dangerous fún wọn. Kí ló dé tí second term Tinubu ṣe dangerous fún Northerners? Ní after ti jẹ́ pé gbogbo wọn náà jọ jókòó round table wípé every head of state tó bá jẹ wọ́n máa rotate 8 years from the northern part, 8 years from the southern part. Buhari ló kúrò ńbẹ̀ tó lò 8 years ẹ̀ ṣangiliti. Kí ló dé tí southern adébẹ̀ tẹ́yìn northern sọ wípé irọ́ táàmù kan ló máa lò kò lè ṣeé ṣe kàkà kí ilẹ̀kùn ilẹ̀ máa ṣá ni. Èyà ká ní another candidate ni tí òun ṣe president Bola Ahmed Tinubu pé yóò bá jẹ lọ ṣùgbọ́n ṣe rí Tinubu eléyìí tí ìwà tèmi jọmọ̀ àjọmọ̀ pé ilẹ̀kùn ti mú northern lọ́wọ́. Tinubu ṣe second term ẹ̀rọ̀gò kò ṣe second term ẹ̀rọ̀ràn ẹ ti pàdé má ṣe yín ẹ ti padà pàdé ọkọ ìyá yín. Kì í ṣe wípé bí àtọ́rí president Bola Ahmed Tinubu jẹ́ ọmọ Yorùbá tó o bá fẹ́ wá sọ wípé irọ́ ni mò ń pa jọ nítorí Ọlọ́run correct mi jẹ́ àpàdé bí comment section. Bá mi kọ president tó ti ń jẹ láti south